Sísínì wà ló ń kí báyìí o, sísínì wà láti Yorùbá tí mi rè jù. Mo kàn fẹ́ bá yín sọ ọ̀rọ̀ kan náà ni. Tinubu, wọ́n ní ó tún ti lọ rí èyí tó ń pè lé lórí ìyẹn Buhari, àmọ́ bóyá èyí tó wà ṣàmọ̀ àmọ́ èyí tó jẹ́ Buhari, wọ́n ní ó ti lọ rí lẹ́nìí, ó jáde. Ó wá sọ àwọn ọ̀rọ̀ kan. Wọ́n ní ẹni ẹwú fún ọ̀bàjọ́ gbọ́, wọ́n gbọ́, ó ti wá yé wọ́n sìn. Ṣé a ti sọ awíwíwíwí ẹlẹ́gbọ́, asọ́sọ́sọ́sọ́ ẹlẹ́gbà, ó ti wá yé yín sìn pé gbogbo lè tẹ̀ ń ṣe yìí, ẹ ti rí pé ẹ̀tàn, ó dà pé ẹ ti rí pé ẹ̀tàn ló bá dé. Àmọ́ ẹ má wàá da, ẹ lè wàá da ìjàngbara wa, ẹ lè wàá kọwọ́ bọ̀ o, torí àwọ̀ fọwọ́ sí. Ẹ̀yin òṣèlú o, bá fẹ́ máa ṣe ṣiṣẹ́ òṣèlú Nàìjíríà yín, ẹ máa ṣe lọ. Nàìjíríà yín ẹ kó lọ sí ilẹ̀ wọn lọ́hùn, ilẹ̀ wọn àrẹwà, ẹ lọ ṣe Nàìjíríà yín lọ́hùn. Lọ́dọ̀ wa mi báyìí, àwa máa gbòmìnira. Ẹ̀tọ́ gbogbo wa ni ní kankan ṣó wa báyìí pé ká gba òmìnira. Ẹ̀tọ́ gbogbo wa ni kíní. Èèyàn kankan wọ́n ní ẹ̀kọ́ kìí jáwádìí bó ṣe ń sọ. Ẹ̀yin kọ́kọ́ àwa ọmọ ilẹ̀ káàrọ̀ òjìrì àfi yín ṣe olórí, àfẹ́ jọba Nàìjíríà mọ́, àwa ń lọ. Ẹ lè máa pariwo wọ́n Nàìjíríà yín, ẹ lọ pariwo ẹ̀ lárẹ̀wà lọ́hùn. Ṣèbẹ́ ti máa ń lo ṣèbẹ́ yẹn kó fún wọn, ẹ kó 50 million fún wọn ní Niger, Niger, ẹ kó 50 million fún wọn ní Zamfara, ẹ kó 50 million fún wọn ní Katsina. Àmọ́ ọ̀dọ̀ wa àwọn ọjà àjọná, ilé awó, títí omi àwọnú ilé, àwọn èèyàn ají, àwọn èèyàn akúnkú rẹ́rẹ́ kiri, ní dá sí. Ẹ ṣì gbà tẹ́ gbó. Bẹ́ẹ̀ ara wa, èèyàn kan náà lọ́jọ́ jẹ́, aráàlú kan náà ni wá, ọmọ ọlẹ̀ kan náà ni wá, àmọ́ ẹ patiwati, àwọn ti Fúlàní, àwọn àjèjì lẹ́ ń kọjú sí. À ń sọ fún yín, wọ́n ní ayé àyín, ẹ máa tẹ̀lé, ẹ tètè yá bá lọ sí ilẹ̀ wọn lọ́hùn, torí àwa ò ṣe, àwa ń lọ, àwa ń gbé, àti ń gbéṣẹ́ dìbò pé à ń dìbò pé ṣàfẹ́ púpọ̀ àwọn mélòó ní wọn ló ti ṣe tán láti máa lọ. Láìpẹ́ ẹ máa gbèjẹ́ tí bá ṣe gbẹ́dàdì àdẹ̀tì ń lọ nìyẹn, àwa ò dúró. Ẹ fetí sí nǹkan tí arákùnrin sọ, wọ́n sọ lédè Gẹ̀ẹ́sì, àtúmọ̀ ẹ̀ fún yín ní ṣókí, ẹ jẹ́ ká gbọ́. President has shown a great example of leadership. Wọ́n ní adarí burúkú tó jẹ́ kán pààyàn, pé ó ń ṣe àpẹẹrẹ àwọn olùdarí tó sunwọ̀n. Irọ́ ńlá, irọ́ ribiti. He's been very, very honest and ó ní ó jẹ́ èèyàn tó jẹ́ olóòótọ́. forthright with Nigerians. Ó dẹ̀ ń bá wa sọ òdodo ọ̀rọ̀, irọ́ ló ń pa. Yes, he will continue to be challenged within this short period of time. Wọ́n ní pé àwọn òṣèré kan máa wáyé wájú ẹ̀ ní àsìkò díẹ̀ tó kúrò lórí ìgà. But it's left for us, the followers. Ẹ kù sọ ẹ̀yin tẹ̀lé, àwọn ò tẹ̀lé o, àwọn ọmọ káàrọ̀ òjìrì, àwa ti dúró tiwa o, àwa ti ń ṣe ètò yẹn àti ìgbésẹ̀ yẹn ti ń lọ. N tó ṣe pàtàkì, ẹjọ́ kí n ti sáré dákẹ́yìn jùlọ, n tó ṣe pàtàkì jùlọ ń sìn gbogbo àwọn ọmọ káàrọ̀ òjìrì ibi tá wà lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo wa. Ẹ fi tó gbogbo àwọn ọmọ káàrọ̀ òjìrì létí pé àkọ́kọ́ ọ̀rọ̀ fún wa nílẹ̀ káàrọ̀ òjìrì, ìdáàbòbò wa ṣe pàtàkì. Ìdáàbòbò àwọn èèyàn wa pátápátá ó ṣe pàtàkì. Ẹ jẹ́ ká gbé ìgbésẹ̀ yẹn, ká ṣe ìdáàbòbò. Lórí ìdáàbòbò yẹn, àwọn àgbẹ̀ wọ́n lè lọ jẹun, wọ́n lè lọ ṣe, wọ́n á lọ sóko, wọ́n á ṣe oúnjẹ tá lè jẹ. Lórí yẹn àwa tẹjúmọ́ ọ̀rọ̀ referendum tá fẹ́ ṣe yìí, torí gbogbo àwọn tí ó wà lórí ilẹ̀ wa, àwọn ọmọ káàrọ̀ òjìrì, a máa ṣe referendum yẹn. Àti ẹ̀ tí ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí, àti gbígbésẹ̀ yẹn, ẹ jọ̀ọ́ ẹ pa máa pín referendum yẹn kó máa kárí. Ó ṣe pàtàkì kí gbogbo wa ká kọwọ́ bọ inú kínní iṣẹ́. Ẹ jẹ́ ká fi kínní iṣẹ́ ṣe, torí àǹfààní tí ó wà fún gbogbo wa lápapọ̀, òun ni gbogbo wa ń jà fún. Ẹ jẹ́ ká sowọ́pọ̀. Àwọn arábì wọ́n pín wa, wọ́n ti rí pé àwọn lè pín wa, ìyẹn náà fi ń rẹ̀ wá jẹ, náà fi ń kó wa sóko ẹrú. A ti tó, ìyà tó fi ń jẹ wá yìí ti tó, àwa ń lọ. Kò sí iná, kò sómi, kò sí ilé ìwòsàn, kò sí ilé ìwé, kò sí ilé ìgbọ̀nsẹ̀, kò sí nǹkan kan tó sunwọ̀n ní orí ilẹ̀ wa tàbí tẹ́yìn náà tọ́ka sí pé ń báyìí lọ́ mú ṣe dáadáa. Kódà ẹni tí ń bá wa sọ̀rọ̀ ń sìn, òun gan kí náà ṣe ńgbà láti ìgbà tó ti wà ń bẹ̀. Àǹfààní wo ni gbogbo wa ti rí lápapọ̀? Ẹ jẹ́ ká bi wa lóòótọ́ ọ̀rọ̀, ẹ jẹ́ ká bá a sọ òótọ́ ọ̀rọ̀. Arákùnrin alàgbà, àwọn tó ń gbọ́dọ̀ wọn ní aṣíwájú, mi mú aṣíwájú bí tó ń ṣe o, torí ẹni tó bá máa aṣíwájú, títí tẹ máa fi ní kẹ jáde sí, báwo ni títí ẹ ṣe rí? Títí tẹ máa ní kẹ wá polú, kẹ wá dìbò fún àwọn, báwo ni títí náà ṣe máa rí? Ẹ jẹ́ ká pa
ẹ jẹ́ ká jáwọ́ nú àpọ̀n tí ó yọ ká gbómi ilá kaná ẹ jẹ́ ká jáwọ́ nú àpọ̀n tí ó yọ Nàìjíríà ó ti di àpọ̀n tí ó yọ ẹ jẹ́ agbómi ilá yẹ ọmọ káròjìrè ilẹ̀ káròjìrè ẹ jẹ́ ká gbé kaná ká dẹ̀ tẹ̀síwájú lórí yẹn eléyìí ti kọjá sísọ ṣíṣe ló kàn fún wa sí aláti gbégbèsè yẹn kí ilẹ̀ káròjìrè ká dìde ká ní ìlú tiwa àwọn tó bá fẹ́ lọ ṣe wọ́n Nàìjíríà kọ́ lọ́ bá wọn ṣe ní àrẹwà lọ́hùn àwọn ò fẹ́ ń bí àwọn lọ̀rọ̀ yẹn ẹ jẹ́ ká máa gbá bọ́ọ̀n tó ń sọ yìí lọ. To help, to be ready, to persevere and give hope to the populace. And yes, we can do it. The more the merrier. The more the king. Bàbá ńlá rọ ẹ tó sọ fún yín jọ sí pé ó dà gbogbo wa náà la máa di àmọ́ kẹ́ tó ṣe àbá àkọ́kọ́ jẹ náà wọ́n á sọ pé ó ti kà lára wọ́n ti sọ pé kò ṣeé ṣe ìyẹn ni wọ́n á kà lára ó ń purọ́ ni o ó ní tá bá pọ̀ sí kò ṣe kankan àwọn jẹ́ ká máa gbọ́ o. The more challenging it becomes for you to think deeply, focus on issues, and be ready to serve Nigeria. Aláwa ò ṣe wọ́n Nàìjíríà mọ́ kò tí ì yé yín ni aṣíwájú àbí àbọ̀dá Ṣọ̀gọ́délé ẹ jẹ́ kí ó yé yín dáadáa lẹ́ẹ̀kan sí àwọn ọmọ káròjìrè àwa ń lọ ẹ lè lọ ṣe wọ́n Nàìjíríà yín lọ́rẹ̀ wọn lọ́wọ́ lórí ilẹ̀ tí bàbá tàwa o àwa kì í ṣọmọ àlè mi ò ilẹ̀ bàbá tàwa táwọn alálẹ̀ gbélé wa lọ́wọ́ ẹ̀tọ́ wa ni àsìkò tó ká wá gbèrú ká túnṣe kó lẹ́wà kí gbogbo àlùmọ́ọ́nì tó wà ń bẹ̀ kí a jèrè ẹ̀ ká fi tọ́jú àwọn ọmọ wa tó ń bọ̀ lọ́jọ́ iwájú ká pèsè ká gbé ìlú tó tòrò ká gbélé wọn lọ́wọ́ òun ni ètò tá à dáwọ́lé lórí tẹ́ ẹ bá dẹ̀ fẹ́ lọ́wọ́ sí nìṣó lórí wọn Nàìjíríà ní àrẹwà lọ́hùn kẹ́wọ́ bẹ́ẹ̀ yẹn ṣe máa lọ àwa ti ń lọ àwa dẹ̀ ti gbégbèsè yẹn láìpẹ́ yìí a máa pariwo referendum yẹn tá a bá dẹ̀ ti sọ́ba yìí òmìnira wáyà nìyẹn a nílò láti dúró de yẹn kankan a béèrè àṣẹ lọ́wọ́ ìjọba jìbìtì torí ìjọba tó wà lórí wa yìí ìjọba jìbìtì ni kò sí referendum kankan tí wọ́n fi gbé constitution yẹn lé wa lórí ẹ jẹ́ n sọ lẹ́ẹ̀kan sí kò sí referendum kan ṣoṣo tá lè tọ́ka sí pé orin báyìí ni o ní gbogbo aráàlú fi dìbò pé àṣẹ referendum kan tó gbé 1999 constitution lè wá lórí irọ́ ló bá dé láti òkè délẹ̀ ẹ̀yin náà mọ̀ gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe kíni ẹ̀yin ọ̀jẹ̀lú gbogbo ẹ̀yin ọ̀jẹ̀lú ẹ̀ mọ́ pa kíni àwa ń lọ ẹ tẹ́ bá fẹ́ lọ ṣe ọ̀jẹ̀lú yín kẹ́ máa tẹ ẹ tẹ̀síwájú lórí ẹ lọ ṣe nílẹ̀ àrẹwà àwọn ò fẹ́ ní orílẹ̀-èdè káàrọ̀ òjìrè àwa fẹ́ ìlú tó máa fún gbogbo aláǹfààní ká níná ká lómi ká nílé ìwòsàn ká nílé ìwé ká ní títì ká nílé adájọ́ tó wáyé pé kò ní sí pé tó jẹ́ pé kò ní sí pé bóyá àwọn kan tún kọwọ́ bọ ẹjọ́ ká ní ilé ìgbọ̀nsẹ̀ ká ní omi ká ní àlàáfíà ká ní ìfọ̀kànbalẹ̀ lórí ilẹ̀ tiwa torí Èdùmàrè ti pèsè oríṣiríṣi fún wa àwọn oore oríṣiríṣi ní Èdùmàrè ti ṣe wọ́n ti ṣe fún wa ó yẹ ká dẹ̀ máa dúpẹ́ ni ká bẹ̀rẹ̀ sí ní gbádùn ilẹ̀ wa kì í ṣe pé káwọn máa sáré kúrò nílùú ẹ sọ pé ẹ ń ṣe olórí àwọn ọmọ káwọn jèrè àní láti máa sá kúrò nílùú wa torí pé wọ́n ń rẹ́ wa jẹ ẹ̀ẹ́dẹ̀ dá sí kàkà bẹ́ẹ̀ kàkà kẹ́ tó kọjú sọ́dọ̀ wa àwọn tàjèjì lẹ́ ń tọ́jú àwọn òṣè aláwọ̀ òfẹ́ dìbò 2023 ẹ fẹ́ ẹ̀kọ́ àwa ń lọ ẹ jẹ́ ká gbọ́n tó máa sọ díẹ̀ sí o. All about service. Service wo lẹ ń ṣe kí lẹ ń ṣe fún wa ṣe pèsè ná ẹ sọ pé service ìtumọ̀ ṣe mọ̀ ìtumọ̀ service tẹ̀ ń sọ yẹn ìtumọ̀ ẹ ní pé kéèyàn ṣe iṣẹ́ ẹ̀ ń tọ́ bá yàn sípò iṣẹ́ kì í ṣe pé yà kàn kan sípò kẹjọ kò kọ́ ẹ yan fanda lórí wa ẹ láti ṣiṣẹ́ ni kẹ ṣiṣẹ́ fún wa kẹ rí pé a níná ká ní títì ká lọ́nà ká lómi ká ní ìdáàbòbò ká ní ilé ìwòsàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mélòó nú ẹ̀ lè ti pèsè fún wa ntẹ̀jẹ̀ lórí ẹ̀dá òun làwọn àwọn jàgídíjàgan àwọn area boys ti kó wọn jọ lọ́ti wá sọ ìkànnù ẹ̀fásì yẹn náà fún wa máa bá a sọ máa wá àwọn náà máa wá ti bí máa wá ṣé ìyẹn lẹ́fẹ̀ẹ́ káwọn máa tẹ̀kẹ̀lé ẹ̀rọ o àwọn ò ṣe o àní gbogbo ọmọ káàárọ̀ oòjíire ẹja wọnú àpọ̀n tí ó yọ ẹja gbómi lákaná omi láwa ní káàárọ̀ oòjíire là ń lọ fún báyìí o ẹ gbàgbé ọ̀rọ̀ wọ́n Nàìjíríà àwọn tó bá fẹ́ ṣe wọ́n Nàìjíríà ẹnìkan lọ ṣe ní àrẹwà lọ́hùn sọ mi kò jù bẹ́ẹ̀ yẹn lọ ẹ jẹ́ ká gbọ́ díẹ̀ sí mi èrò ká máa gbọ́ ọdún ìparí bó ṣe ń wò yìí torí tó ṣe ń bí mi nú. It's all about service. It's nothing else. kí lẹ̀ ń ṣe fún wa ṣe pèsè oúnjẹ fún wa ṣe pèsè ilé ìwé fáwọn ọmọ wa
ṣe pèsè ilé ìwòsàn kí lẹ pèsè gangan fún wa ṣé ìlú tòrò ẹ jọ̀ọ́ ẹ ṣàlàyé fún mi ṣebí ẹ̀yin lẹ wà ń bẹ̀ wọ́n darúkọ wọ́n gbé orúkọ airport wọ́n sọ di Murtala Muhammed Tafawa Balewa wọ́n gbélé wa lórí ilẹ̀ tiwa Amadu Bello títí tó gbẹ̀yìn ká tó kan òkun wọ́n gbélé wa lórí wọ́n sì wọ́n tún wá gbé Dangote wa náà tún gbà olórí kílẹ̀ wá ń ṣe gangan ẹ jọ̀ọ́ aṣíwájú wo gangan ní tiyín àti Ọ̀ṣínbàjò gbogbo yín ẹ̀ ń wò ọ̀jẹ̀lú ní gbogbo yín ọ̀jẹ̀lú kì í ṣe bu òótọ́ ọ̀rọ̀ là ń sọ bá yín sọ torí ìyà ń jẹ wá ẹ ń kó 500 million naira ẹ lọ kó fáwọn Kaduna ẹ kó 500 million naira ẹ kó fún Zamfara ẹ kó 500 million naira ẹ kó fún Niger State àmọ́ àwa tí ìyà ń jẹ lójoojúmọ́ tó ń pa wá tí ilé ń wọlé wa lórí tí wọ́n ń sun ọjà wa kọ́bọ̀ ẹ rí san ẹ wá máa pín 500 naira lé wa lórí ẹ lọ́wọ́ ẹ ká wá pín ká bá epo ká wá ẹ ń sẹ tí wọ́n á gbé kẹ ẹ tó bá máa dìbò ẹ tó bá fẹ́ jọ yín àwọn ẹ fún 500 naira kó dìbò fún yín ẹ wo àwa ń lọ ìdìbò yẹn ó máa lọ wáyé nílẹ̀ wọn náà lọ́dọ̀ tiwa àwa máa ṣe referendum tabalẹ̀ tí lọ́wọ́ àti lọ nìyẹn torí ìwé òfin tó wà nílẹ̀ yìí kò ní àṣẹ àwọn ọmọ ìlú lórí ìwé òfin yẹn kò ní àṣẹ àwa ọmọ ìlú lórí torí àwa ọmọ ìlú a ṣe referendum lórí ìwé òfin yẹn ìwé òfin lọ́dẹ̀ ni bó ṣe wà nìyẹn ní sọ́jú yẹn lọ lórí ọ̀rọ̀ yẹn àmọ́ sìn ẹ jẹ́ ká gbọ́ díẹ̀ ká tó. Think wisely, get committed to your thinking, and serve the nation. kí lẹ ẹ sọ pé ẹ máa ṣiṣẹ́ fún ìlú iṣẹ́ wo lẹ ṣe fún ìlú wa iṣẹ́ wo lẹ ṣe fún àwọn ọmọ káàrọ̀ òjìrì tẹ́ pé wọ́n sọ wá di ọmọ anilẹ̀ ọmọ ẹlẹ́rọ tó ń jẹ gungun ẹ dẹ̀ wà lórí ìjókòó ẹ wà lórí ẹ sọ pé ẹ dẹ̀ pera yín lórí aṣíwájú Àjàgàbá àbí kí lẹ pera yín àwọn kan wá ń jẹ àwọn àyàn fada lórí ilé wa lórí ilẹ̀ ta wa àwọn àjèjì ẹ tún kó owó wa fún wọn tó fẹ́ ṣàfẹ́ di olórí wọn Nàìjíríà àwọn fóònì kò tí ì yé yín ẹ̀tàn dẹ̀ ló bá dé tẹ bá gbà àwọn òtí ẹ̀fẹ́ àmọ́ tẹ bá lọ ẹ̀yin máa lọ bá wọn ṣe wọn Nàìjíríà lọ́hùn lọ́dọ̀ wa o àwa ń lọ ẹ fẹ́ ẹ̀kọ́ àwa ń lọ ọmọ káàròjì àwa ń lọ gbogbo ẹni tó bá dé máa sọ pé àwọn fẹ́ dúró tí wọ́n Nàìjíríà kọ́ lọ bá wọn ṣe lárẹ̀wà lọ́hùn torí táwa bá ti ṣe referendum táwa ti gbé síta fún gbogbo àgbáyé àwa bẹ̀rẹ̀ káàròjì wa nìyẹn ọ̀rọ̀ yẹn ojú bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ ká gbégbé sẹ́yìn gbogbo ọmọ káàròjì eléyìí kì í ṣòro eré mọ́ ó ti kọjá sísọ ṣíṣe la wà báyìí ẹ ṣeun mò ń bọ̀ o. And bring progress and prosperity to the lives of Nigeria. ẹnu èkùrọ́ ọdún bíi oyin mi ò pè wọ́n ló mi ò pè wọ́n lókùrọ́ mo kàn ń sọ ni mo kàn ń ṣàpẹẹrẹ ni o ọ̀rọ̀ mi yẹn mi ò ń bọ́ àgbàlagbà mo kàn ṣàfihàn sọ̀rọ̀ ní pé ṣe mọ̀ prosperity ń bo àti wà lẹ́nu ẹ̀ látijọ́ yìí ẹ̀yin lè ṣe gómìnà ń jọ sí ẹ̀yin lè gbé Fáṣọlá Rájí Fáṣọlá ẹ̀yin lè gbé wa lórí à ń bọ̀ dé ẹ̀yin náà ìgbà tí ẹ̀yin tún fẹ́ yarí ẹ̀ pé kúrò ẹ̀ tún ti gbé Sanwó-Olú wọlé kí láǹfààní tí gbogbo àwọn ọmọ káàròjì lórí ibẹ̀ ṣe wà lórí ipò kí láǹfààní gangan ṣàníná ṣàlómi ṣànílé ìwòsàn ṣànílé ìwé ẹjọ́ ẹ sọ fún wa à ń retí èsì yín ẹ sọ fún wa ẹ sọ sí prosperity kí ni ìyá ló fi ń jẹ wá ẹjẹ máa yé gbúrọ ẹ̀tàn ló bá dé ẹ̀tàn ọ̀rọ̀ tẹ́ ń gbé kalẹ̀ ọ̀tàn ni ẹ má fetí sí o mo mọ káàròjì ẹjọ́ ẹja wọnú àpò tí ó yọ ẹja gbómi lákaná àsìkò tó ẹ jẹ́ kárí ilé là ń lọ àgbẹ̀ kan orókó kó gbàgbé ilé mi ò tiẹ̀ fẹ́ gbọ́n tí bàbá yìí ní sọ mọ́ tí bá ti ń gbọ́ ṣe ní tún fẹ́ máa bí mi ẹ jẹ́ kí ó ti tó ó ti yé yín ibi tó bọ̀rọ̀ lọ gbogbo ẹ̀ ó já sórí pé kàṣà dìbò kó ṣáà jẹ olórí wọn Nàìjíríà kó lọ́jọ́ olórí wọn Nàìjíríà ní ilẹ̀ wọn nílẹ̀ àrẹwà lọ́hùn torí àwa kì í ṣe ọmọ Nàìjíríà ọmọ káàárọ̀ oòjíire là wa ibi táwa dúró sórí òtítọ́ yẹn kò lè sí nǹkan kan tó máa yẹ láṣẹ Èdùmàrè gbogbo àwọn alálẹ̀ wọ́n máa gbé wá wọ́n á gbé olóyè Sunday Igboho wọ́n á gbé pọfẹsọ Banji Akintoye wọ́n á gbé pọfẹsọ Adéníran wọ́n á gbé pọfẹsọ Wọlé Ṣóyínká gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire tá ti fọwọ́ sẹ́yà pé a ti ṣetán láti dúró fún ilẹ̀ káàárọ̀ oòjíire Èdùmàrè àwọn alálẹ̀ wọ́n á dúró tì wá gbọ̀ngbọ̀n gbogbo àwọn tó dá ilẹ̀ káàárọ̀ oòjíire wọ́n máa dìde àsìkò wọn á rí pé gbogbo wa ti dìde lóòótọ́ ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká ṣe kíní yìí o àsìkò tó
ká gbé ìgbésẹ̀ yẹn torí wọ́n fẹ́ kó wa sí oko ẹrú pátápátá nsìn àwọn alárẹ̀ẹ́dẹ̀ ti ń fi àpẹẹrẹ hàn wá pé nsìn òtítọ́ gbogbo wa ó ti rí pé a ti ń ṣèṣọ̀kan ẹ jẹ́ ká túbọ̀ tẹ̀síwájú gbogbo àwọn tó bá ṣe tó fẹ́ ṣe ọ̀rọ̀ màdàrú ẹ jẹ́ ká kó wọn sẹ́gbẹ̀ẹ́ kan àwa ta fẹ́ gbòmìnira ẹ jẹ́ ká sowọ́pọ̀ ẹ jẹ́ ká jáwọ́ nú àpọ̀n tí ó yọ yẹn ní wọ́n Nàìjíríà ẹ jẹ́ ká gbómi lákaná omi láwa ní ilẹ̀ káàárọ̀ òjìire ọ̀rọ̀ yẹn àrùjù bẹ́ẹ̀ yẹn ẹ jọ ẹ bá pé ètò ìbára ṣe ń gbọ́ kó tó ọmọ káàárọ̀ òjìire létí ní nílé ni o lóko ni o ní ìrìn àjò ẹ má bínú ní ìrìn àjò tó rọ̀ mí yẹ ti mọ bí tí wọ́n ń lọ mo dúpẹ́ lọ́wọ́ yín fún àsìkò tí ẹ fún wa láti máa fetí sí ọ̀rọ̀ wa lórí Oòduà TV Radio Citizen wa ló ń kí yín ẹ jọ ẹ bá wa subscribe sórí Oòduà TV Radio lórí YouTube ẹ subscribe sórí Citizen wa lórí YouTube ọmọ bá lànà àtàwọn tó kù náà ẹ bẹ ṣe ń wò báyìí ẹ máa tẹ bọ́tún yẹn ẹ máa fún wa ní love and like ẹ máa fún wa ní thumbs up yẹn ó máa jẹ́ kí ètò wa kó máa kárí lórí Citizen wa náà ẹ jọ ẹ bá wa ṣe subscribe lórí ibẹ̀ yẹn adúpẹ́ gan ni ẹ ṣeun níbi jù báyìí lọ ọ̀rọ̀ tí bàbá yẹn sọ ọ̀rọ̀ ọmọ Nàìjíríà ni ìyẹn ọkàn wa àní ẹ jẹ́ kí a jáwọ́ kúrò nínú àpọ̀n tí ó yọ yẹn ni wọ́n Nàìjíríà ẹja gbòmìnira kaná omilá yẹn ni kí ni o ilẹ̀ káàrọ̀ òjìrì Yorùbá nation òun lomilá wa àsìkò tó ẹ jẹ́ ká gbégbèsè yẹn kíákíá báyìí gbogbo ọmọ káàrọ̀ òjìrì àsìkò ń lọ ẹ jẹ́ ká tètè gé ẹ jẹ́ ká kára mọ́ṣẹ́ ká ṣiṣẹ́ ká gba òmìnira lẹ́ẹ̀kan tọ́lọ̀ mi yẹ yín ẹ ṣeun adúpẹ́ Citizen wa ló kí ilẹ̀ kàn sí ó dìgbà kan náà ẹ jọ ẹ má gbàgbé o ẹ lè polówó lórí ètò wa ẹ kàn sí wa lórí admin@oduduwatvradio.org ẹ lè kàn sí wa lórí +44 7399 580 606 kẹ́ fi ẹ text wa ní WhatsApp message ẹ kẹsàn tẹ fẹ́ àádé ìbá yín sọ̀rọ̀ á pè padà sọ̀rọ̀ yín á kàn sí yín ẹ ṣeun gan ni àrùjú báyìí lọ o Citizen wa ló ń kí yín kò ní sí wa kò ní rẹ̀ láṣẹ Èdùmàrè àádé ilẹ̀ lérí wa nígbà tá a bá dẹ̀ débẹ̀ wọn ò ní fẹ́ ní kọ́kọ́ ní wa ṣe àwátì láṣẹ Èdùmàrè àṣẹ wa àṣẹ ti gùn ẹ ṣeun ó dìgbà kan náà dàbọ̀.